Nice TV. Woswobi. Obìnrin wọ́n bá tẹ̀lé wa bàbá wọlé ẹlẹ́ẹ̀kejì kò yà kọ́ọ̀lù tó. Obìnrin jẹ́wú wọ́n bá tẹ̀lé wa bá wọlé ẹlẹ́ẹ̀kejì kò yà kọ́ọ̀lù tó. Tètè kọjá lọ síbẹ̀ lẹ́yìn pọ́ńpì. Kò yà kọ́ọ̀lù tó. Ẹ̀yin ṣé bàbá lè rí wa olóòótọ́ ló máa ṣe. Òtítọ́ ló máa lékè. Olóòótọ́ ló máa ṣe. Òtítọ́ ló máa lékè. Olóòótọ́ ló máa ṣe. Àwọn ọdún ká ló tẹ̀lé. Ókè náà ibi mọ́tò sí. Ìwọ tó bá tò sílẹ̀ jẹ́ ìrànwọ́ ẹ̀ lókè olóòótọ́ ló máa ṣe. Ẹ má bàa kú léwí. Ẹ má bàa kú léwí. Ìwọ nìkan nínú gbogbo wa ìlà yahoo. Pẹ̀lú ìbò lọ́tọ̀ sí. Òyà máa wá lórí fùfú. Wàá máa tà á yé wá. Olóòótọ́ ló wà. Olóòótọ́ ló wà ṣe. Kàwọ́rù olóòótọ́ fẹ́ kúrò lóko afọ́. Ọlọ́dọ̀ sẹ́fà bá lò wá. Olóòótọ́ ló wà ṣe. Ṣé bàbá àti ṣé Buhari? Ọlọ́mọdé sí. Ṣe ìwé sẹ́nu. Ọmọ kẹ́mẹ́rì yìí yẹmọ. Ọmọ Timothy Àjàní o. Ọmọ Èjìkúrẹ́. Ẹ̀ṣọ́ kò yí. Ìkòyí ìgbọ̀nfàlẹ̀ iwájú náà fi ń pátá. Ẹ̀ṣọ́ kò tó bá gbọ̀nfàlẹ̀ yìí níṣẹ́ ló ṣe dé. Gideon akíkpẹ́ ìlú Àjàní Arabambi kúlẹ̀ dé máa bá ẹ kúlẹ̀ dé máa bá ẹ kí ni o kò ṣe Àjàní.
Gideon araba mi. Gideon araba mi. Ẹ̀ṣọ́ ọkọ yìí kì í pọ́ falẹ̀ iwájú náà fi ń bọ́ta. Ẹ̀ṣọ́ ọkọ yìí tó pọ́ falẹ̀ níṣẹ́ lọ́sọ̀dọ̀ kí Gideon araba mi. Ọmọ mẹ́rin àmọ̀kẹ́ tó dé olúwo pé ọ̀run rẹ̀ àmọ̀kẹ́ ọba kíkún mi online jigbo lọ́sùn state àyà Timothy mi Àjàní èjì kúnlẹ̀ mi lẹ́jì gbò màmá rọ́dà okùn ayé màmá Sàbáyínà Àdùkẹ́. Mọ̀dá Juliana mi Olútìbú, mọ̀dá Jàní mi Sunday. Mọ̀dá kí pẹ̀lú mi Gideon Àjàní o. Mọ̀dá Florence Àjíkẹ́, mọ̀dá Bọ́sẹ̀ Bẹ́ẹ̀ni ọ̀hún ẹ̀rẹ̀ mọ̀kẹ́. Mo kí ẹ Àjàní o, ó máa kú léde màmá ẹ. Kini ọmọ kí ẹ Àjàní adé bí mo kú léde màmá ẹ kú yẹ àdúrà ló ayẹ. Kini ọlẹ́kùn yẹ àdúrà ló ayẹ. Ṣé ni ó ṣàdúrà fún màmá? Ṣé ni ó ṣàdúrà fún màmá tó dára ilẹ̀ o? Ẹkùn yẹ àdúrà ló ayẹ. Àjàní ẹkùn yẹ àdúrà ló ayẹ. Ṣé ni ó ṣàdúrà fún màmá o? Ṣé ni ó ṣàdúrà fún màmá tó dára ilẹ̀ o? Ilé ńlá ni ó dé sí o màmá o. Ilé ńlá ni ó dé sí. Májọ̀ kú o. Ọmọ tó fi sílẹ̀ lọ. Ilé o, ilé màmá relé. 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 Ilé màmá relé. Àtìdé màmá relé. Màmá Gideon Àjàní araba ń bí. Àkọ́dé èèyàn ló ń jẹ́ araba ń bí. Àyìnbí ọmọ gbọ́dọ̀ omi alágbára. Araba ń bí olówó Yálùmọ́. Àkọ́dé èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Àjàní alágbára ni. Wọ́n bá ṣe ìlú Ẹ̀sẹ̀lú. Bó ṣe ṣe lédè mọ́dà ìwọ náà wà dàgbà.
wà gbó wà tọ́ wọ́n bá wá dàgbà lápá tọ́ ọmọ ṣẹlẹ̀dẹ̀ lẹ́yìn yẹn Àjàní. ọba Kìtúndé ní kíyẹ akíyẹmí Ìṣèlú kì í lu Ìṣèlú. Àjàní ẹni wọ́n ọmọ pé ránṣẹ́ alágbára kankan lójú ogun atọ́fiṣẹ́ ogun náà ọ̀rọ̀ ọmọ níṣẹ́ báyà tí. ṣọ́gbọ́n yìí jẹ́bi o araba ń bí Àjàní lọ́wọ́ ìyàlú wọn. Araba mi, araba mi. Alhaji Ekis Motor Abdulhakeem Hakeem Ayinde Oye ọmọ Ṣéhù mi àpàfà mi wọ́n nílò olómi lóṣogbo. Ó pa fún fèrè ẹyẹ létí. Abdulhakeem Adé mo kí ẹ o nílùú Canada mi. Gideon ní kí ẹ olùkú àdúgbò tí o. Mo bá padà dé Canada, Hakeem báńkì dá mi láre ní Canada báyìí wá sílé. Ìyá ọmọ Gideon dá mi láre ní Canada mórí ìrẹ́dẹ́lẹ́. Hakeem Ayinde Oye. Ọkọ̀rọ̀ Kẹ́mi bàbá Muhammed mi. Ẹgbà mi kọ́ mọ̀ Ṣéhù nílùú Òṣogbo. Ṣéhù omi ló lò, alágbára omi. Adéoyè, òyìnbó tó ta mọ́tò Ṣéhù, Abdulhakeem, Ọlábàbá Muhammed, ìlú Canada ṣáàlù wà ó. Ọmọ Ṣéhù mi, ọmọ Ṣéhù mi. Ọmọ tó mi ló lò Ṣéhù, ọmọ Ṣéhù mi. Ọmọ Ṣéhù alágbára mi. Àdúrà ẹ̀ á máa gbà ó. Adéoyè ní tiẹ̀ Gideon olùkú lédè màmá o. Àkúmárì rẹ̀ àkókò lọ́rẹ̀ o Adéoyè àkókò. Hakeem ọkọ̀rọ̀ òkè ọkọ̀rọ̀ òkè. Ọkọ̀rọ̀ òkè ọkọ̀rọ̀ òkè. Mrs. Akasha
ṣálọ ọmọ wa ọkọ̀rọ̀ òkè. Akim Mrs. Saka ṣálọ ọmọ wa ọkọ̀rọ̀ òkè. Èmi náà ní Mrs. Saka àràbà mi. Èmi náà ní Mrs. Saka àràbà mi. Akim ọlọ́mbà ń sọ ebele wàá padà láyọ̀ sílùú Canada Toronto Ontario ìlú Canada tó tutù alábàbí ó tutù ó bára mu ọkọ̀ dèròkẹ́ ní iye ajé ìlú Toronto ṣàlọ́wà níbi sí Saka yóò ṣe. Mrs. Saka tíá. Mrs. Saka tèmi Ayinde Wasiu. Mrs. Saka tíá. Orí òkè ni mo gbé ní Mrs. Saka. Mrs. Saka tíá. Onílé ìspẹ́yà Mrs. Saka tíá. Ẹni wá méjì ní Mrs. Saka. Mrs. Saka tíá. Ìlú lẹ́tẹ̀ mi kọ́kọ́ méjì ní Toronto. Mrs. Saka tíá. Olùjúwèé sọ pé ní mọ́rí ní ìmọ̀ràn. Ọgọ́gọ́ school award ìbẹ̀ṣàlẹ̀ rí wá. Tó bá gbọ́dọ̀ ẹ̀ wá rí bẹ́ẹ̀. Kò pé méjì ní Toronto. Orí òkè ṣàlẹ̀ rí wá. Ó ṣe pọ́dúpẹ́. Rókè. Wọ́n dàtò jí rẹ̀ yìí là rókè. Aya kiri ọ̀nà jẹni. Aya bàbá ṣẹlú. Ọlọ́mọdé Cynthia. Wọ́n dè jí rẹ̀ yìí là rókè. Mo quiero que Àjíkẹ́ Adémi rókè. Wọ́n dábàá mi lọ́lá màmá dọ̀ọ́lá pọ̀ rókè. Wọ́n dàbẹ̀jì rẹ̀ òyìnlá rókè. Àjíkẹ́ Adé. Ìyàwó Kíjọ. Àjíkẹ́ Adé. Tó bá jayé títí. Àjíkẹ́. Tọ́jú ìjìnlẹ̀ ọmọ méjì. Àṣàkẹ́ Adé. Mọ̀dà mẹ́sì Àṣàkẹ́.
ká ṣe tọ́jú gidi omi. Èjì rẹ̀ ọmọ méjì ọkọ ń tàbí. Èjì lọ́wọ́ lẹ́tọ̀ ní wíníwíní lójú orogún. Èjì wọn lójú ìyá ẹ̀ o. Ọ̀tẹ́ kì í ṣì bẹ́ẹ̀ kẹ́sẹ́. Táyì lọ lóò jì rẹ̀, òun fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀ Àṣàkẹ́. Sílẹ̀ aláàkísà. Ó sálákísà tó ní gbàṣọ. Kúmi kì í pa òrèlé. Kíni kì í padà sẹ́yìn àyà kìdí ọ̀yìn òye. Ọmọ rẹ̀ l'Àṣàkẹ́. Tọ́jú Àjíkẹ́ adé èso ìjì lóòkẹ́. Ẹ̀yin méjèèjì ká ṣe tọ́jú gidi o. Ọkọ yín ló ní kí ó lè kú àdúró kí n bá ń dúpẹ́dúpẹ́. Àṣàkẹ́ adé Àṣàkẹ́ adé. Èjì rẹ̀ ó yí là Àṣàkẹ́ adé. Màmá Mẹ́sì Àṣàkẹ́ adé. Ó tọ́jú Àjíkẹ́ adé mi lóòkẹ́. Àṣàkẹ́ kó tọ́jú Àjíkẹ́ adé mi lóòkẹ́. Ẹ̀yin méjèèjì ẹ bá tọ́jú kíni o Àjàní adé. Bàǹkà Àṣàkẹ́, Bàǹkà Àṣàkẹ́. Àjíkẹ́ Bàǹkà Àṣàkẹ́, Bàǹkà Àṣàkẹ́. Àṣàkẹ́ Bàǹkà Àjíkẹ́, Bàǹkà Àjíkẹ́. Ìkànnì òdì méjì kí ló bí ní láyé ń bí àyìnbí wá sí ìwò Bàǹkà Àṣàkẹ́. Àjíkẹ́ adé, Àṣàkẹ́ adé. Ìmọ̀ Àjíkẹ́ adé, Àṣàkẹ́ adé. Ìyálẹ́ tìyàwó mẹ́jọ ń gbé. Bọ́wọ́ ẹ, ìwọ tó bá ní méjì rú ẹ̀ kó dájà sílẹ̀ ṣe Àjíkẹ́. Nílà ní ọ̀sìn, ẹrù tó ń bẹ́lẹ̀ ó ṣe é pín wá sí ìwù ṣe Àṣàkẹ́. Àṣàkẹ́ adé o, èjì rẹ̀ mi yọ. Àṣàkẹ́ adé o, èjì rẹ̀ mi yọ. Àṣàkẹ́ adé o, èjì rẹ̀ mi yọ. Tọ́jú Àjíkẹ́ o, Rónkẹ́ mi yọ. Ṣètọ́jú Àjíkẹ́, Rónkẹ́ mi yọ. Ìyàwó lọ́sọ̀ rẹ̀ ìyàwó, Àṣàkẹ́ mi yọ. Rónkẹ́ ìyálé aṣọ rẹ̀ ìyàwó, Àṣàkẹ́ mi yọ. Ọ̀fẹ́ o, ọkọ. Ọ̀fẹ́ o, ọkọ. Ọ̀fẹ́ o, ọkọ. Ọ̀fẹ́ o, ọkọ. Ọlọ́run ti ṣe iná.